A kú dédé àkókò yìí. Ìròyìn ajábalẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kẹrìnléníogún oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Thursday ọjọ́bọ̀ gangan. Gbogbo wa ni àkólọ wa máa sùn àbọ̀ ibi àfọkànrí sí ibi àfọkànrí sí orí wa dá wa lóhùn. Àánú Ọlọ́run ò ní fi wálẹ̀ bẹ́ẹ̀ àní bó ń ṣẹ́ṣẹ́ àdẹ̀ ní báyìí fọwọ́ tì. Ìjẹ́ ìmúwa Ọlọ́run ò ní jí ó bọ́ síbi tó nira o. Àbídèmí Yusufu yín náà rí èmi lọ́mọ sọ̀gbọ̀lọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ onípo àlélú ọmọ létè jọba. Èmi lọ́mọ yán ọ̀bọ́kà rẹ̀ yín abára funfun ọkà abára mi nìjọ mi níjọjọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá ń kàn ní Samfatis Radio TV pé a máa gbé yín débi àníjà yín bọ́lẹ̀. Ká já yín bẹ́tà ká mọ̀ sọ́ di létà ní àtẹ̀sí yín létí àmọ́jì ó tẹ̀tì. Ebi torí tí ń la fífi ìdí tí àpótí gbọ̀nà kí tí yín má bàa dí sí gbogbo ohun tí ń lọ. Ẹ wò ó ọ̀rọ̀ ń bẹ ń bí torí pé ọ̀rọ̀ ń bá rò máa rò fọ̀. Wọ́n ní arábìnrin kan rèé kọ́pà àgùnbánirọ̀ léyìí tí wọ́n ní ọmọ lọ ṣe àgùnbánirọ̀ tiẹ̀ níbi tí wọ́n ti ń ta abọ́ ọ̀dáná àti àwọn àwo ìjẹun. Wọ́n ní ọ̀rọ̀ ọbẹ̀ gangan wá rèé o. Arábìnrin tó ní ilé ìtabọ̀ ọ̀hún àti gbogbo nǹkan ọ̀hún bá nítọ̀. Iṣẹ́ ọmọbìnrin àgùnbánirọ̀ yìí dùn mọ́ wọn o. Kódà tó bá parí sáfíìsì ẹ̀ tán bí yìí torí pé àwọn ṣe dáadáa wọ́n dẹ̀ ní inú àgùnbánirọ̀ náà dùn kò kábàámọ̀ pé òun lọ sáàfù ní ibi wọ́n ti ń ta bọ̀. Wọ́n ní ẹni tó wá ní ìsọ̀ yìí nítọ̀ àwọn ṣetán o láti fún un níṣẹ́ gangan kó di stáàfù tó bá parí sáfíìsì lápá ibi ibẹ̀. Wọ́n ní introduction lásán làwọn ṣe arákùnrin kan eléyìí tó pàdánù ìyàwó ẹ̀ níbi tó ti fẹ́ bímọ léyìí tó ṣẹlẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tó ti ń sọ pé àwọn dókítà ilé ìwòsàn táwọn sáré lọ wọ́n ní káwọn lọ wá 500,000 owó dẹ́pọ́sìtì eléyìí táwọn ò ní agbára tó yẹ pé ìyàwó ọ̀hún padà jáde láyè ó ní ẹ máa wọlé ayé bí. Àwọn èṣègbéyàwó àwọn kàn ṣe mọ̀mí-mọ̀ onífẹ́rẹ́ ń jógí lásán ni làwọn ṣe. Ẹ wá wo nǹkan wọ́n ti pàyàwó òun o. Àwọn dókítà tí wọn bìkítà wọ́n ti padà pa ìyàwó òun. Ọmọbìnrin kan lórí TikTok eléyìí tó lókìkí tó ní orúkọ dáadáa Sandra Bernard eléyìí tí ìròyìn ti ń gbé pòun ní ìyá àwọn ọmọ Naira Marley olórin ṣèwọ́ṣèwọ́ ìyẹn bàbá ń sọ̀rọ̀ nípa Fáṣọlá Azeez. Bẹ́ẹ̀ rí ọmọbìnrin Sandra Bernard ti bọ́ta wípé òun èé ṣe ìyá àbejì àbí ìyá àwọn ọmọ Naira Marley o. Òun ò bímọ fún Naira Marley òun kàn ń bá Naira Marley tọ́jú ọmọ ni o. Ntí ẹ bá ṣe tòun ẹ má dìrú òun o. Bẹ́ẹ̀ òun lo Naira Marley òun ò bímọ fún Naira Marley àmọ́ ìyókù bẹ̀ kò lè yé yín lápá bẹ̀. Wọ́n lórin Davido àti ọmọlé tó ń ẹ̀sẹ̀ kọ With You lórúkọ ẹ̀. Wọ́n ní orin yẹn ọmọ fẹ́ gba Grammy o torí pé wọ́n ti ṣe ìpolówó promotion ti lọ lórí orin yìí. Kí ni ìpolówó ọ̀hún ní Kata Eve Pella àtàwọn ògbóǹtarìgì lórí TikTok ni wọ́n ti ń jó step dance sórin yìí léyìí tí wọ́n ní lọ́kùnrin lóbìnrin wọn òkìkí orin yìí ti ń kàn débi pé kí láàdé kí ló ṣẹlẹ̀ gangan ṣé wọ́n ti wàá kọrin Nàìjíríà ló fi jẹ́ pé eléyìí mọ̀ sí bẹ́ẹ̀ ya nǹkan kan ní apá ibi ibẹ̀. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ lórí 10 billion naira tán láwọn fẹ́ fi ṣe sólà ìyẹn sí Aso Rock. Wọ́n ní a ṣe buwọ́lù bẹ́ẹ̀ fẹ́ bó wù yín kẹ́ ẹ gbà torí pé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní White House níléeṣẹ́ ààrẹ ń bẹ̀ wọ́n ní àwọn náà ṣe náà tó rí bẹ́ẹ̀ kí wá ní ó dá àwa lọ́wọ́ dúró 10 billion láàfin install solar sí iléeṣẹ́ ààrẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń lọ níbi ibẹ̀. Iléeṣẹ́ ààrẹ again náà yẹn tá a bá ń sọ̀rọ̀ nípa wípé ọ̀rọ̀ ASUU wọ́n ní iléeṣẹ́ alábẹ́sàkóso Bọ́lá Ahmed Tinubu wọ́n ti release owó tí ń lọ bí 50 billion naira wípé ẹ lọ san gbèsè ASUU kẹ́ san gbèsè àwọn òṣìṣẹ́ ilé yunifásitì ilé ẹ̀kọ́ gíga torí pé àmọ́ fún àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó kò pé àwọn náà rí pẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ àmọ́ wọ́n lé bí ìpanúkọ́rọ̀ mi ò wọ̀ torí pé ebi ń pa mí ọlọ́sẹ̀ ń kiri ẹ̀dúró ọjọ́ra wọn ṣá. Nídìí èyí ẹ lọ san gbèsè àwọn ASUU 50 billion naira àtìgbélẹ̀. Àtíkù Abubakar ẹni tán jọ rọrùn presidential ní 2023 ìyẹn Venue Okowa wọ́n ní bàbá mọ̀ ti fi ẹgbẹ́ òṣèlú ó ti fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ o ó ti lọ sínú ẹgbẹ́ òṣèlú APC kódà wọ́n ní gómìnà ìpínlẹ̀ Delta ìyẹn náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC eléyìí ní kọ àwọn èèyàn lóminú pé ẹ wá o
sí ẹ̀jẹ̀pẹ̀gbẹ́ òṣèlú PDP bíríkì tán fi so foundation ń ti ń yẹ̀ o bí bíríkì foundation bá dẹ̀ ti yẹ̀ ẹ mọ̀ pé ilé ọ̀hún kéèyàn ó sá fún ni o ilé ti fẹ́ wónú o nídìí èyí ẹ mọ̀ wòra yín ran Okowa ti darapọ̀ mọ́ APC ọ̀bẹ̀rẹ̀bọ̀à náà gómìnà ìpínlẹ̀ Delta náà ti darapọ̀ wàhálà ń bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó wá lápá abẹ́ ní ìpínlẹ̀ Kano sẹ́nitọ̀ kan rèé o tóun náà tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC yẹn sẹ́nitọ̀ Kawu wọ́n ní sẹ́nitọ̀ Kawu Sumaila wọ́n ní òun náà mà ti fẹ́ gbé òṣèlú NNPP lẹ̀ léyìí tó ní òun ti darapọ̀ mọ́ APC gbogbo ẹgbẹ́ òṣèlú gbogbo àbí gbogbo ìṣe òṣèlú ẹni irú ẹ̀ wà ẹ má bú òun o kò sí ní tó kan òun ní òun o òun ni akọ́nimọ̀ọ́gbá ilé ayé òun ti di APC wọ́n ní kódà ìgbálẹ̀ ní mú káàkiri báyìí gbogbo ilé pé àníṣe gbogbo ohun tí ọ̀bá dáa tó dọ̀tí àjọ ọmọ fọ́ lápá ibi bẹ̀ Peter Obi ti darapọ̀ mọ́ àwọn ògbóǹtarìgì àwọn aṣíwájú káàkiri igun mẹ́rin àgbáńlá ayé eléyìí tí wọ́n ní wọ́n àtẹ́ǹdì àbí wọ́n lọ síbi ìsìnkú Pope ìyẹn Pope Francis eléyìí tó wáyé ní Róòmù ìyẹn ní orílẹ̀-èdè Italy wọ́n ní Peter Obi náà ń bẹ́ẹ̀ wọ́n kẹ́fín ẹ̀ pé Obi rè ó ń wọ́n ní Obi lọ o tó dẹ̀ ṣojú ẹ̀ tán fi parí gbogbo àwọn nǹkan ní apá ibi bẹ̀ wọ́n ní Tinubu ti ṣe ìpàdé onídàákọ́ńkọ́ alátìlẹ̀kùn mọ́rí pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ ààbò àti ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò tí ń gogogo sípò ti mẹ́ẹ̀ púpọ̀ lórílẹ̀-èdè wọn ní ètò ààbò nípínlẹ̀ kọ̀ọ̀kan kò mọ̀ sí bẹ́ẹ̀ dà àgàgà àwọn tán wà ní òkè ọya wọn ní sẹ́ rí apá bíbí ńlẹ̀ Yorùbá náà wọn fi gbogbo ara gbádùn kí ni wọn lè sùn kán forí lóṣùkà wàhálà ló san wàhálà lóru ilà yìí lónìí wọn ní tẹ́ bá fẹ́ gbọ́ ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ti wá ṣe ìpàdé pétọ̀ kí ni tá a fẹ́ ṣe sí ẹ̀yìn olórí ètò ààbò Chief Security àti IGP Inspector General of Police àtàwọn kọ̀ọ̀kan máwọn kọ̀ọ̀kan náà ẹ wá o ẹ má jà á máa wòran pé èèyàn bá dákẹ́ tààrí èèyàn ó bá dákẹ́ wọ́n ní ọmọ abẹnugọ́ngọ́ ilé-ìgbìmọ̀ asòfin kan tó ń rí House of Representatives Wọlé Ọ̀kẹ́ wọ́n lòun náà ti fẹ́ gbé òṣèlú PDP lẹ̀ wọ́n ní ṣùgbọ́n òun ṣe nǹkan kan òkè kéde pé ibi báyìí ni òun lọ ṣùgbọ́n àwọn èèyàn ti ń kẹ́fín pé ní kíni bo ní tó fẹ́ lọ APC ní ń lọ ẹ mọ̀jà tanra wa àfàìmọ̀ kí Nàìjíríà ó mọ̀ di one party kọ́ mọ̀ jẹ́ pé APC ní gbogbo àwọn olóṣèlú ọmọ ṣe o torí pé eléyìí kúrò lọ́hùn gbogbo wọn lọ́ọ̀bì kankan ju APC yìí náà lọ APC yìí ni o kọ́lọ́hún wọn ṣàánú lápá èbè bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ti dìkílẹ̀ pétọ̀ ṣẹ́ẹ́rí Bọ́lá Tinubu International Airport ń bẹ ní ìpínlẹ̀ Niger ní olúùlú Niger ní Minna wọ́n ní òun ní ọmọ jẹ́ airport kejì fún Nnamdi Azikiwe tó jẹ́ main airport Nàìjíríà o wọ́n ní tí Nnamdi Azikiwe ọba ti lè run function dáadáa wọ́n ní ṣe fẹ́ gbọ́ Bọ́lá Tinubu International Airport ní Minna làwọn èèyàn máa fi ṣe alternative lẹ́yìn bí 40 ọdún tí wọ́n ti ń lo Nnamdi Azikiwe gẹ́gẹ́ bí ìròyìn tó jáde lápá ibi ibẹ̀. ìròyìn ajábalẹ̀ náà ní tẹ̀síwájú ní ìkànnì Sanfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mo wò ẹ gbọ́ ẹ jẹ́ continuity yẹn máa lọ bẹ́ẹ̀ kọ́ máa sẹ́ńtírmẹ́ǹdẹ̀ kí gbogbo ẹ̀ ó dẹ̀ máa wọnú Akínyẹmí bọ́dì àti Akínyẹmí ara wọ́n ní wọ́n mà tún ṣe nǹkan kan báyìí wọ́n ní wọ́n kẹ́fìn ẹnìkan tó jọ David Adeleke yẹn Davido ọmọ bàbá olówó olórin ṣèwọ́ṣèwọ́ wọ́n ní ìyẹn ti jọ jù wọ́n mọ̀ kẹ́fìn ẹ̀ lọ́jà làwọn èèyàn bá fẹ́ wò pé Davido rí wọ́n ní gbogbo àwọn olùrajà ni wọ́n fi tán ṣe é lẹ́gbà Davido wọ́n ní ó ti pẹ́kọ́ tó wá fura pé eléyìí kan jọ ni o jọ ni kì í ṣe Davido àmọ́ wọ́n kì í náà pé èèyàn ṣe é jọrọ èèyàn báyìí àwọn blogger ti bẹ̀rẹ̀ lórí ìgbéyàwó Priscilla ọmọ Ìyábọ̀ Òjó àti ọkọ ẹ̀ wọ́n ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n tún ṣe ìtúkàn ní túwò wọ́n ní iṣẹ́ rí Ẹniọlá tó jẹ́ ọ̀rẹ́kùnrin Priscilla tẹ́lẹ̀ wọ́n ní wọ́n sì lọ ṣe fídíò fọ́nrán kan wọ́n lọ ẹ̀díìtì àwọn àti Priscilla wípé wọ́n ń ṣe némì ọmọ wọ́n ń ṣe némì ní apá ibi ibẹ̀ Ẹgbò ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán Richard Mofẹ́dámijó ilé ìta mọ̀ sí RMD làwọn èèyàn mọ̀ tí ń fi ẹnu àtẹ́lu fọ́nrán fọ́tò kan eléyìí tí Richard Mofẹ́dámijó tó gbé sórí ẹ̀rọ alúkàbí ajere
tó fi ń kí akẹgbẹ́ ẹ̀ nínú òṣèré móhùnmáwòrán yẹn obìnrin Ọmọní Òbolì ẹni tó ṣe ọdún mẹ́tàdínláàádọ́ta 47 years of age birthday. Wọ́n ní níbi tí mo fẹ́ dá mi jó ti gbé fọ́tò kan síbẹ̀ tó jẹ́ wípé fọ́tò ọ̀hún kù díẹ̀ káàtó nígbà tí ó jẹ́ pé fọ́tò fọ́nrán ọ̀hún ibi àsìkò tó ń ṣiṣẹ́ ìyẹn eré fíìmù tá a mọ̀ tó bóyá láti fíìmù wọ́n ní tó ń kíìsì ara wọn ní kíṣìnì wọ́n ní làwọn èèyàn ń pé sọ wá jẹ́ pé fọ́tò èlé ló yẹ kẹ́ ẹ fi mọ́ kí happy birthday tẹ́ ẹ mọ̀ pé ìyàwó ilé ẹnìkan ni bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ̀rù ara tí ń pé ìyàwó tí yóò sọ̀rọ̀ nílé pé ó fẹ́ kí akẹgbẹ́ rẹ̀ happy birthday fọ́tò bí ẹ ti ń ṣe tẹ́ ẹ ti ń kíìsì ara dé pé kíìsì ọ̀hún ti ní nǹkan míì gan ló ti wọnú gan dáadáa wọ́n ní nǹkan bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ọmọkùnrin kan rèé làwọn èèyàn ti ń bá kẹ́dùn lórí gbangba wálé àníbi tí ń bẹ ọ̀rẹ́bìnrin ẹ̀ wọ́n ní ìmọ̀ ń bẹ ọ̀rẹ́bìnrin ẹ̀ ni wọ́n ní lẹ́yìn ìgbà tó sẹ́ndì owó tí ń lọ bí 1 million naira 1 million naira sí ọ̀rẹ́bìnrin ẹ̀ wọ́n ní nìyẹn bá búlọ̀kì ẹ̀ pé sọ fẹ́ gbọ́ owó tóun fẹ́ gbà lòun ti gbà yẹn òun ò ṣe mọ́ òun ò ṣe mọ́ wọ́n ní nìyẹn bá ń pè dákun má bà tòun jẹ́ gbogbo ohun tóun fẹ́ lòun fọ̀ ó ò ṣe mọ́kẹ̀ ó fẹ́ pò ó lọ ni àní ìṣe mọ́ dandan ni wọ́n ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwọn èèyàn ti dá sí pé ààbọ̀ ọbẹ̀ náà ni ọbẹ̀ bàbá bá ọbọ̀ ọba a ò bá ọbẹ̀ bàbá àbí bó rántí wí ẹ̀jẹ̀ àpò bíbẹ̀. ìròyìn ajá balẹ̀ náà ló rókè fún títí òní ó kọ̀ mi ò yípadà Bídèmí Yusuf náà rí mi lọ́mọ sọkùnrin ọ̀gọ́ gbóhùn lọ́mọ nípa àlélu ọmọ alété ìjọba èmi lọ́mọ yóò bọ́kà rẹ̀ yan abara funfun ọkà abara mi níjọ́ ẹ̀jẹ̀ ń wo YouTube àbí ẹ̀yìn gan ẹ̀jẹ̀ àjọ lọ́kàrin àjọ ọ̀hún ẹ tẹ Sanfatis Radio TV ẹ gbọ́wọ́lé like share comment ẹ jẹ́ ẹ gbọ́wọ́lé main priority ibẹ̀ gangan ni kẹ́ ẹ subscribe ẹ gbọ́wọ́lé subscribe yẹn kò ní ẹ móbì kò ní ẹ mórógbó wá kódà kò ná yín kọ́bọ̀ lẹ́yìn pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa mọ̀ já ájì àmọ́ mi aláṣẹ àtọ̀lọ́darí Sanfatis ti ń bẹ ní UK Ireland mọ̀mọ́ ẹ já sí dáadáa nú ayé pín ara ó dàbọ̀.